Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé equal complex numbers eléyìí tí à ń pè pé kí complex number méjì kí wọ́n dọ́gba. Ìgbà wo la máa sọ pé complex number méjì dọ́gba? Eléyìí kò le rárá. Ká pé mo ní complex number méjì bí àpẹẹrẹ mo ní pé z mi tí ń ṣe x plus iy, mo dẹ̀ ní w tí ń ṣe a plus bi. Ń máa sọ pé complex number mi méjèèjì yìí ó dọ́gba, that is z mi ó dọ́gba pẹ̀lú w nígbà tó bá jẹ́ pé kí ni o, tí real part w tó bá equal sí real part z, that is x is equal to a. So tí imaginary part z náà tó bá equal sí imaginary part w, so that is y is equal to b. Ó rí i pé kò le rárá. A máa sọ pé complex number méjì wọ́n jọ dọ́gba, tí wọ́n ń ṣe pé wọ́n equal síra wọn nígbà tí real part alákọ̀ọ́kọ́ tó bá ṣe déédé pẹ̀lú real part ẹlẹ́ẹ̀kejì, so tí imaginary part alákọ̀ọ́kọ́ tó bá ṣe déédé pẹ̀lú imaginary part ẹlẹ́ẹ̀kejì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé mo fún wa ní irú iṣẹ́ báyìí wípé if x plus iy is equal to 9 plus 3i, find x and y. Ó rí i pé tá a bá nírú eléyìí, má gbàgbé pẹ̀lú ohun tí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé a máa sọ pé complex number méjì dọ́gba, so nígbà tó jẹ́ pé kí ni o, real part alákọ̀ọ́kọ́ ó equal sí real part ẹlẹ́ẹ̀kejì, so imaginary part alákọ̀ọ́kọ́ equal sí imaginary part ẹlẹ́ẹ̀kejì. Ó rí i pé real part alákọ̀ọ́kọ́ níbí báyìí tó bá wo ẹ̀gbẹ́ òsì rẹ, ó rí i pé òun ni x, so real part eléyìí òun náà ni 9, ó mean pé x mi ó máa jẹ́ kí ni o, x mi ó máa jẹ́ 9. Imaginary part eléyìí òun ni kí ni o, y. Kí ni imaginary part apá ọ̀tún wa? Òun ni 3, so ó mean pé y mi náà máa jẹ́ 3. Ó rí i pé kò le rárá. Eléyìí ńkọ́? Bá ní ẹlẹ́ẹ̀kejì, bá ní if a plus bi is equal to 6 minus 2i. Eléyìí náà kò le rárá, tó bá tẹ̀lé pẹ̀lú àlàyé tí mo ti ṣe síwájú, òun ni pé a máa sọ pé complex number méjì papọ̀ wọ́n dọ́gba nígbà tó jẹ́ pé kí ni o, real part alákọ̀ọ́kọ́ tó bá ṣe déédé pẹ̀lú real part ẹlẹ́ẹ̀kejì tí imaginary part alákọ̀ọ́kọ́ náà bá papọ̀ mọ́ imaginary part ẹlẹ́ẹ̀kejì. Ó mean pé eléyìí ó máa sọ fún mi pé a is equal to 6, ó rí i pé real part nìyẹn, so imaginary part b is equal to what? So is equal to -2. Ó rí i pé minus ni wọ́n kọ síbí tẹ́lẹ̀, so 6 minus 2j, sọ pé imaginary part bí báyìí òun ni -2, so yóò máa jẹ́ -2. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ mìíràn. Ká pé mo nírú eléyìí ńkọ́? If a plus b plus ia minus b is equal to 7 plus 2i. Bó ti ṣe ṣe tàsẹ̀yìnwá bẹ́ẹ̀ náà ló ṣe ṣe eléyìí náà. Òun náà ni pé òfin tó máa tẹ̀lé òun ni pé complex number méjì ó máa papọ̀ níwọ̀n ìgbà tí real part alákọ̀ọ́kọ́ bá papọ̀ mọ́ real part ẹlẹ́ẹ̀kejì, imaginary part alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́ imaginary part ẹlẹ́ẹ̀kejì. Ó rí i pé kí ni real part alákọ̀ọ́kọ́ níbí báyìí? Solution. So òun náà ni kí ni o, a plus b yóò máa equal sí kí ni? Imaginary part eléyìí tí ń ṣe kí ni o, real part eléyìí tí ń ṣe kí ni? Tí ń ṣe 7. So ti yé wa báyẹn. Ó rí i pé tó bá wo ẹlẹ́ẹ̀kejì náà, kí ni imaginary part rẹ? Ó rí i pé imaginary part ni a minus b, òun náà máa ṣe déédé pẹ̀lú kí ni o, kí ni imaginary part ẹlẹ́ẹ̀kejì? 2. Ó rí i pé tó bá wo eléyìí, ó ti di ohun tí a mọ̀ sí simultaneous equation. So torí pé ó ti di simultaneous equation, o lè ṣe kí ni o, o lè wá a rẹ àti b láti ibẹ̀. Ó rí i pé tí n bá ro equation alákọ̀ọ́kọ́, tí n bá rò ó pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì, so ó rí i pé a plus a mi yóò fún mi ní 2a, b minus b yóò jódo, so equals to 7 plus 2 wọ́n fún mi ní 9, eléyìí tí ń sọ pé a mi jẹ́ 9/2. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, a tún lè yọ equation ẹlẹ́ẹ̀kejì kúrò nínú talákọ̀ọ́kọ́, subtract 2 from 1. Ó rí i pé tí a bá ṣe bẹ́ẹ̀,
kí la mọ̀ ní o, a minus a yóò jẹ́ 0, b minus minus, so tó bá yọ kúrò nínú ara wọn báwọn yóò mọ fún ẹ ní 2b equals to 7 minus 2 yóò jẹ́ 5. Eléyìí tí ń ṣe pé kí ni o, b jẹ́ 5/2. Ó rí pé kò le rárá, o lè sọ pé a mi jẹ́ 9/2 tí b mi náà sì jẹ́ 5/2. Jẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ mìíràn eléyìí tí màá fi kásẹ̀ fídíò yìí ńlẹ̀. Àpẹẹrẹ eléyìí tí ó gbẹ̀yìn, òun náà ni pé kí ni o, òun ni pé àpẹẹrẹ if 2 minus a minus 5j divided by 1 minus bi, so this I, equals to 3 minus 5i. Find a and b. Find a and b. Eléyìí náà kò le rárá láti ṣe. Òfin náà ni pé tí àwọn méjèèjì bá equal síra wọn, ó mean pé real part ó mọ jẹ́ real part, imaginary part náà mọ jẹ́ imaginary part. Ṣùgbọ́n láti tẹ̀síwájú níbí báyìí, o lè lo ìgbésẹ̀ méjì. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó lè gbé òun ni pé kó ṣe kí ni o, kó fi in tó wà ní ìsàlẹ̀ níbí báyìí kó fi gé àwọn méjèèjì so that eléyìí ò ní sí ńbẹ̀ mọ́. Tàbí kó kọ́kọ́ fi tìsàlẹ̀ yìí kó fi gé eléyìí lásán, kó fi ní in tí ó mọ jẹ́ complex number kan, lẹ́yìn náà kó wá ṣẹ̀ equal àwọn méjèèjì síra wọn. Eléyìí tá ṣe òun náà ni pé kí ni o, òun náà ni ìgbésẹ̀ tí mo ṣàlàyé lákọ̀ọ́kọ́, ni pé ká ṣe kí ni o, ká fi eléyìí ká fi gé àyè méjèèjì kéléyìí fi lè kúrò ńbẹ̀. Òun náà ni pé multiply through by 1 minus bi. Ó ti yé, ó pé tá bá multiply pẹ̀lú rẹ̀ yóò gé tìsàlẹ̀, you have 2 minus a minus 5j 1 minus bi 3 minus 5i. Tó bá ṣe síwájú sí, ó rí pé mo ní tó bá multiply méjèèjì 1 times 3 3 minus 5i minus 3bi minus times minus yóò jẹ́ plus 5bi squared. Má dẹ̀ gbàgbé pé i square mi yóò mọ jẹ́ kí ni o, yóò mọ jẹ́ minus 1. Eléyìí yóò mọ fún mi ní 2 minus 5i equals to 3 minus 5i minus 3b minus 5b. Tó bá wo, ó rí pé eléyìí àti eléyìí kò géra wọn. So kí ni ó kù ńlẹ̀, 2 minus a 3 ó lè gbé real part eléyìí náà wá bí by minus 5b is equal to minus 3bi. Má dẹ̀ gbàgbé pé aláwọn méjèèjì ṣe kí ni, àwọn méjèèjì ti jẹ́ kankan náà. Níwọ̀n ìgbà tí wọ́n ti jẹ́ kankan náà báyìí, so òun náà ni pé kí ni o, òun náà ni pé real part mi yóò mọ jẹ́ real part, tí imaginary part náà mọ jẹ́ kí ni o, imaginary part. So eléyìí yóò mọ jẹ́ 2 equals to 3 minus 5b, o lè pe eléyìí ní equation alákọ̀ọ́kọ́. So then minus a is equal to minus, so kò sí imaginary part níbí báyìí, má bínú, ó rí pé gbogbo eléyìí real part ni àbí? 2 minus a equals 3 minus 5b, ó rí pé kò sí imaginary part níbí báyìí, 0 equals to what? Minus 3b. So tó bá pe eléyìí ní equation alákọ̀ọ́kọ́, ó pe eléyìí ní equation ẹlẹ́ẹ̀kejì, ó mean pé from equation 2 I can have that my b equals to 0. So ìgbà tí b mi ti jẹ́ 0, á já sí wípé tí n bá fi b kó jẹ́ 0, put b equals to 0 in equation 1. Pé ibi tí n bá ti rí b kí n fi 0 sí ní equation 1, ó mean pé eléyìí yóò jẹ́ 2 minus a is equal to 3 minus 5 into 0. So eléyìí yóò fún mi ní 2 minus a equals to 3.
so tó bá pa àwọn eléyìí tí wọ́n jọra wọn pọ̀, eléyìí ó máa jẹ́ 2 minus 3 is equal to a, which implies that a is equal to minus 1. Therefore, b is equal to 0, a is equal to minus 1. Ó rí i pé kò le rárá. So tó bá fẹ́ wò bóyá o gbà àbí o ò gbà, o lè sọ ohun tí b àti a jẹ́, o lè sọ wọ́n síbí báyìí. Ó rí i pé b wá jódo, tó bá fi òdo síbí báyìí, eléyìí máa jẹ́ 1. So a rẹ tó ń ṣe minus 1, tó bá fi síbí báyìí, 2 minus minus 1 yóò jẹ́ 3. So 3 minus 5j yóò máa jẹ́ ohun tó wà níbí báyìí. Eléyìí ni bó ṣe máa ṣe irú àwọn ìbéèrè báyìí. Ǹjẹ́ tó bá yé ọ, mò ń gbà ọ́ níyànjú láti láìkì fídíò yìí, kó o dẹ̀ bá mi share ẹ̀ fún àwọn akẹgbẹ́ rẹ títí tí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.